Ísírẹ́lì pàṣẹ fún gbogbo olùgbé Gaza láti kúrò torí ìkọlù ńlá tó ń bọ̀. Awífúnni kó tó dání, àgbà ìjàkadì ni. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ rí báyìí fún wọn ní Gaza tí ogun ti ń wáyé, pẹ̀lú bí ikọ̀ ológun Ísírẹ́lì ṣe gbé ìkìlọ̀ tuntun kalẹ̀ fún wọn láti kúrò nílùú náà kíákíá. Ojú òpó X ni agbẹnusọ IDF lẹ́ka èdè Lárúbáwá Avishay Adri ti kìlọ̀ pé sí gbogbo olùgbé àti gbogbo èèyàn tó bá sì wà ní Gaza àti agbègbè rẹ̀ fún ààbò yín, ẹ kúrò níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àtẹ̀jáde náà fi kún pé ó léwu gidi bí ẹ bá sì ń dúró lágbègbè náà. Ìtumọ̀ èyí ni pé Ísírẹ́lì ń pàṣẹ pé kí èèyàn tí iye wọn tó mílíọ̀nù kan kúrò ní agbègbè tó tóbi jù ní Gaza. Wọ́n ní kí wọ́n kọrí síbi tí wọ́n lò dáa fún ọmọnìyàn, ìyẹn jìgúnjìgún Almawasi ní apá gúúsù. Ísírẹ́lì lóhùn yóò pèsè oúnjẹ àti ìtọ́jú ìlera fún wọn níbẹ̀, ṣùgbọ́n Almawasi tí wọ́n ní kí wọ́n lọ yìí àti àwọn ibòmíràn tí wọ́n ní èèyàn lè gbé tó jẹ́ pé wọ́n ti ju àdó olóró síbẹ̀ léraléra rí tó bẹ̀ tí àjọ ìṣọ̀kan àgbáyé UN fi sọ pé kò síbi tí a lè pè ní ààbò tàbí ibi ìsádi-mọ́ ní Gaza o. Àwọn kan sì ní ìrètí tó kéré bíi kóró mustadi pé bóyá ìdásí ààrẹ Donald Trump tún sì lè mú kí Ísírẹ́lì àti Hamas túnjọ sọ àsọyépọ̀ tí wọn yóò sì jẹ́ kí ogun parí. Ṣùgbọ́n ọwọ́jà Ísírẹ́lì ní Gaza àti agbègbè rẹ̀ ti lágbára púpọ̀. Ó sì lè ṣini lọ́nà pẹ̀lú débi pé wọ́n ju àdó olóró sí Gaza lóru mọ́jú. Olóòtú ìjọba Ísírẹ́lì Benjamin Netanyahu sọ pé ó lé ní 50 ilé tí àwọn ológun Ísírẹ́lì ti sọ àdó olóró sí láàrin ọjọ́ mélòó sẹ́yìn o. Ó sì ní erémọdé lásán ni wọ́n ń ṣe lọ́wọ́. Ó ní wọn yóò rí ojúlówó idán nígbà tí àwọn bá gbé ìjà ńlá wọ Gaza. Ísírẹ́lì ní òun ti pinnu láti ṣẹ́gun Hamas àti ohun tó bá jọ mọ́. Òun yóò sì lo gbogbo agbára láti ṣe èyí. Ìkìlọ̀ yìí ń wáyé lẹ́yìn tí ikọ̀ aláàbò Ísírẹ́lì ṣèpàdé lóṣù tó kọjá níbi tí wọ́n ti fẹnukò láti gba àkóso agbègbè tí ẹgbẹ̀rún àwọn Palestine fi ṣebùgbé. Àwọn agbègbè tí wọ́n tún ní kí wọ́n kúrò ní Otiti àti Tàfá títí dé ìlà oòrùn àti ibi omi òkun apá ìwọ̀ oòrùn. Yàtọ̀ sí ìkéde orí ayélujára tí Ísírẹ́lì fi kìlọ̀ fáwọn èèyàn láti fi Gaza sílẹ̀, bẹ́ẹ̀ náà ni wọ́n tún kéde ìkìlọ̀ ọ̀hún sínú ìwé tí wọ́n sì ń jù sílẹ̀ káàkiri. Irúfẹ́ ìwé náà tí ẹ̀ka ìròyìn Reuters rí ṣàfihàn fídíò bí wọ́n ṣe ń ju ìwé náà tó ń jábọ́ sílẹ̀. Àwọn ohun tí wọ́n sì fi èdè Lárúbáwá kọ síbẹ̀ náà ni pé ẹ kúrò kíá. Yàtọ̀ sí ebi àgàjà fọwọ́mọ́kẹ́ tó ń pa wọ́n ní Gaza láti ìgbà pípẹ́ wá, láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni ikọ̀ ológun Ísírẹ́lì tún ti ń kéde pé òun yóò tún kọlù wọ́n. Ìkéde ọ̀hún wáyé lẹ́yìn ìpàdé àti ìkìlọ̀ Ísírẹ́lì pé òun yóò gba Gaza po. Ìlú Gaza yìí ti di ibì kan tó jẹ́ bí ogun ṣe ń lọ níbẹ̀ tó àwọn èèyàn tún sá lọ síbẹ̀ láti bọ́ lọ́wọ́ ìkọlù lápá ibòmíràn. Ẹgbẹgbẹ̀rún èèyàn ló jẹ́ pé abẹ àti bàbà ni wọ́n ń gbé ní Gaza, ibi tó jẹ́ ojú ọjà ìlú náà kí àdánwò yìí tó dé. Púpọ̀ nínú àwọn àtíbàbà ọ̀hún kò sí mọ́ báyìí o. Láti bí oṣù kan tí Ísírẹ́lì ti ṣàfikún ìkọlù wọn, ìwádìí àwọn oníròyìn fìdí èyí múlẹ̀. Gaza yìí kan náà ni ìyàn ti mú, bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ fi kan àjọ Integrated Food Security Phase Classification tí àjọ UN ṣagbátẹrù rẹ̀. Ẹ̀ka tó ń rí sí bí ebi ṣe ń pa wọ́n tó ní Gaza ṣàlàyé lóṣù kẹjọ pé ebi àṣekúpani ló ń pa wọ́n ní Gaza o. Wọ́n ní ó tó ìdajì mílíọ̀nù èèyàn tó ń kojú àgbákò ebi náà níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àwọn èèyàn kò fẹ́ kúrò níbẹ̀ o. Kò sí àyè nílé ìwòsàn mọ́ fún ìtọ́jú, kò síbi tí wọ́n lè forí sí láti sùn tàbí máa gbé lọ. Adizunge, òṣìṣẹ́ kan láti UN, ọ́fíìsì kọmíṣánná fún ètò ọmọnìyàn, High Commissioner for Human Rights, kìlọ̀ pé ìkọlù tí Ísírẹ́lì ń gbèrò yìí yóò le gan-an ni o. Ohun tí a kò rí la máa rí lọ́tẹ̀ yìí o. Gbogbo ohun tó lè dáàbò bo aráàlú ni wọ́n ń bàjẹ́ pátá. Ẹgbẹgbẹ̀rún èèyàn ni yóò gbìyànjú láti sí lọ sí apá gúúsù, ṣùgbọ́n àwọn kan náà wà tí wọn kò ní fẹ́ lọ rárá.
wọ́n mọ̀ pé bí wọ́n bá fi lè kúrò wọn kò lè padà sí Gaza mọ́ o. Ìròyìn ìṣẹ̀lẹ̀ Gaza sì ń tẹ̀síwájú, a mọ̀ mú wa bó bá ṣe ń lọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn.